Ajadi. Nego orúkọ ìkálẹ̀. No, it's an appellation. Appellation in the sense that Onogo Umutuoku. Ọ̀nà bá ti wó ohun tí ẹ kú. Ìyẹn àpèjá ẹ̀. Ó ti lọ rẹ̀. Ọba David Emuruwa Negwu Ọmọgbẹ̀yìnwá. Ìkan nínú akọni Ìyáné nílẹ̀ Kálẹ̀ rẹ̀ ní ìgbà yìí. Akawa àdìẹmú alógun yìí hàn yí. Àwọn àyàn wa nínú ilé yìí wò wá òkè ọmọgẹ̀ sọ̀rọ̀ community Kanigaru TV Diary gẹ́gẹ́ bí sáà ti mà àṣà wa ìṣe wa táyàn wa ìyẹn pé dá ti papòdà akọni wa wà láyé wà bó ti lọ òun ẹ̀ mú wáyé ojú àwòrán ara ni ní gẹ́gẹ́ bí sáà ti kọ́kọ́ rí ìṣèmú ti wọlé wá pé ọba David Emuruwa Negwu Ọmọgbẹ̀yìnwá ìyẹn ló bókun kejì ní ti Òṣòro òun ẹ̀ rí àbá òbòyé ara ẹ̀ lóra rẹ̀ òbòyá gbé ara ẹ̀ dàgbé wúlẹ̀ yìí báwo báyìí dáadáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní ọ̀nà mo lè fọ̀ nípa ìtorí pé mẹ́tì wáyé mẹ́ẹ̀dá ó dá mojú pé bàmílá ti wáyé nípa ìmílá ẹ̀dẹ̀ ti wá ṣùgbọ́n mọ̀kéde ó mọ ìyínẹ́gbó tẹ̀ tó wá bí ló ti gà náyé lọ́wọ́lọ́wọ́ yìí ṣùgbọ́n àti náà ìkà nínú ìran ẹ̀ èdè sì ràn ó ti jìnnà bàbá mo màkínà o kábíyèsí bàbá àbáwá kẹ́yìn àánú lédà dárúkọ àyẹ̀wò wa. Orúkọ mi ni Prince Adédoyin Samuel Olúwadáìsí Negwu. Kò sí bàbá. The Arole Negwu the first ní Olúgbòtàkù. Ní Olúgbòtàkù níbẹ̀. Kò sí bàbá. Tí Òṣòro wo jẹ́ ní gbogbo tako kìí wọ ẹgbẹ́ ni bàbá àbí ohun mo fẹ́ bèrè gangan ni pé kí a ti jẹ́ Negwu. Negwu is my grandfather. Ìbà òbí bàbá. Ìbà òbí bàbá gangan directly. Direct. Kórúkọ ìbà ti hàn. Enoch Adédoyin Negwu. Enoch Adédoyin Negwu, the high chief Ọjọ́mọlóru of Òṣòro Kingdom. Agbọ́n kan nínú orúkọ yà pé bàbá Negwu ọba Negwu Emuruwa David Ọmọgbẹ̀yìnwá dàwa mú Negwu dàmú dàfàjáde Negwu orúkọ ìkálẹ̀. No, it's an appellation. Appellation in the sense that Onogo Umutuoku. Ọ̀nà bá ti wó ohun tí ẹ kú. Ìyẹn àpèjá ẹ̀. Ó ti lọ rẹ̀ èsì kì máa. Onogo Umutuoku. That is the same. Ó sì bàbá Negwu yìí kí Ìgbòho yóò kú. That March 30, 1931. 1931 òun ti kú ni. Ìyẹn tó máa kó ti pẹ́ gan-an èsì ní ìsànà. Kì yóò ti àṣùgbọ́n orúkọ ìparẹ́. Kí ìkàn bí méjì mẹ́ta mọ̀ kí àwọn fún ara rẹ̀ má. Ṣùgbọ́n bàrá ṣàlàyé. Bàrá ṣàlàyé. Ilé bàbá ṣàlàyé ẹ̀mí nípa wọn. Ọgbọ́n ẹ̀ náà ni mo mọ̀ àwọn the capture. Mo rọ̀ pé gbogbo ẹ̀ ló títọ́. When you look at this building, it's a new building. Ilé títọ́ ni bẹ́ẹ̀ ni. Èṣùgbò yìí. Not because we restructure it after his death. They left the place just like that. But our mom, which I need to even thank them. Then we call them Negwu descendants. Negwu descendants. Naparapo, actually, with the help of God. I'm in the head. We have Mike Ọmọgbẹ̀yìn Negwu, Honorable Mike Ọmọgbẹ̀yìn Negwu. We have Ọmọ Májọ jẹ́ ni. Yes, Ọmọ Májọ jẹ́. We have Felix Gbenga, Barrister Felix Gbenga Ọmọgbẹ̀yìn Negwu. We still have Dàpọ̀ Ọládẹjọ Negwu. He is a principal ní orí omi. Ó ṣe bàbá Negwu yìí nínú ìtàn yìí àwa gbọ́ pé gbòǹjọba èèpẹ́ lóróyè gédégédé. It say just 3 years. 3 ọdún mẹ́ta péré. Ó ju 50 years. Ó ju 50 years ọ̀nà mú ẹ bá jẹ ọba gédégédé kóhun ti mú jù. Kóhun ti mú jù. Kóhun ti mú jù lọ kóhun ti mú ọdún mẹ́ta ti mú jù. Because òṣè ní kalẹ̀ ó ní àdágbà ó dágbára débi pé
láàrin Oǹdó àti Ìkálẹ̀ ló gba ilẹ̀ fún wa láti bí dé Àfiwélé. Ní Ìjẹ̀bú side ó gbà wá lọ́wọ́ àwọn Ìjẹ̀bú títí dé Waterside. Then Benin, we created ways ní ọ̀nà Benin ní Benin. Àwọn náà wá ti Benin lájọ ní ààlà. Kò sí bàbá Àdàmọ̀kẹ́ àti Ìgbòho ti papòdà ló ti lọ. Àmọ̀kẹ́ tí bí ìkan méjì nínú àwọn ohun yóò yìnbọn di màtìrà bí ilé yóò fara mọ́ ara ẹ̀kọ́ nígbà yìí ó ti ara dandan ni ìyàn yẹ̀ wò ní ìkùlé ní ìbẹ̀rẹ̀ yẹn ìyẹn ó ti dúró jẹ́ pé mú ẹ̀kẹ́ ló ti wó lulẹ̀. Ṣùgbọ́n a di akíkanjú òun lè láì ròyìn Ọ̀nàbàṣe akíkanjú ni dáadáa. A gbọ́ pé láìpẹ́ pé náà ètì pẹ́ bẹ̀rẹ̀ báyìí ètì pé oṣù méjì àbọ̀ṣù kan láì ìyá ajá àrólé nẹ́gbó ti ilẹ̀ Òṣòro níbẹ̀ pé ìyá amúdípò iṣẹ́ takuntakun èyí bàbá wọn ló ṣe gbòǹga lórí ọba tí wọ́n gbé tó gbáyé tó gbé ṣe ohun mi láti dárúkọ ohun kan èyí bá wọn fọwọ́n kan tó yẹ pé tó wà wọn kan dáadẹ́ múnára nẹ́gbó tó yẹ pé dójúmú jẹ́ alákíkanjú. Ọ̀nì one ni pé èèpùrọ̀ ìpàrọ̀ wọn bá fẹ́ ṣe ògà fọkànjú àti èdè ọ̀nà àdádúró àṣẹ. And that is the area like I was saying pé ibẹ̀ yìí Ìjẹ̀bú Waterside otherwise gbé bá sùúrù òun òkú ẹrú kalẹ̀ bára. And everybody knows this. So many things yóò ti dùn tẹ́lẹ̀ yes ẹ fẹ́ báyìí he knows pé ọwọ́ àwọn àtẹ̀dá ìpẹ́ nítorí pé kí ni àwọn eré àti òwú gbọ́dọ̀ tẹ́lẹ̀ kalẹ̀ àti bàbá wa Rẹ́bùjà mọ̀ pé àtàrà wa àwọn àdébẹ̀. Kò sí bàbá ní dìímàṣe pé ó pẹ́ jù a máa pẹ́ lórí ìyẹ́mọ̀ ọ̀rọ̀ wa ẹran ní ọ̀rọ̀ wòye. Andy Babanẹ́gbó ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọba obìnrin ti England tilẹ̀ Gẹ̀ẹ́sì náà. Òun fún ní ọ̀pá àṣẹ. Òun gbé ọ̀pá àṣẹ lé ọwọ́ ni ìyẹn túmọ̀ ẹ́ pé ó wá bí. Wá òun fún ní ọ̀pá àṣẹ then ní gbogbo ara ẹ̀ òun ló create Òkìtìpupa divisional council níbo ò ṣe and come to the when you go through the history wà rí pé he has tried ní dédé kálẹ̀ gbọ́dọ̀ àkọ́kọ́ ọdẹ police station olú yìí òun forester guard then we have general post office before it's the same standard with Èkó Lagos Ìbàdàn every other place. Kò sí bàbí mọ̀ káà yóò wá nínú ilé àti àkàgbọ́ pé ìkà méjì mẹ́ta òun ní ẹgbọ́ nípa ìtàn bàbá ìyẹ́kódó ti hùn bí ráyéráyé láti ọdún 1931 ṣùgbọ́n akíkanjú ni ọdún mẹ́ta péré tó bẹ̀ lónìí ṣùgbọ́n ọdún mẹ́ta ẹ̀ àjò lágbára ọdún gbìgbì ju 50 ọdún àbí 100 ọdún láì ìyọ̀nù mọ́ ìbá lè lò ní ayé tó gbilẹ̀ ó gbuyì ó dẹ̀gbìrà níbo dédé mọ̀ káà dá afẹ́ ní ìbèrè kan àbí méjì yẹn afẹ́ bèrè nípa apá kìíní ẹ̀rí o apá kejì ẹ̀ ẹwà mi tó lọ bàbá dárúkọ nígbọ̀kànmá Àrólélẹ́gbó. Orúkọ mi am Prince Adédoyin Samuel Okudaisi di Àrólélẹ́gbó the first of Ìgbòdàkù Ìgbòdàkù kingdom. Wẹ́ àṣegan bàbá òkè ọmọ Gẹ̀ẹ́sì orúkọ mi ni láti kàní Garo TV dára ọmọ gbọdọ̀ lè sẹ́mu wá mọ́ngẹ́nẹ́gẹ́nẹ́ búdọ̀ nẹ́ẹ̀tì bàdọ́mà nẹ́ẹ̀tì yìí o ọmọ kóngbè mi àjẹgẹrẹ láì múlẹ̀ rà nẹ́ni ọmọ rẹ̀ bùjà gbọ́ àkàtàgbọ́n náà ló bá dọ̀jọ́ mú àtúkà ríra apá kìíní ẹ̀rí alẹ́ o.